lónìí ìjà la wá parí. Ìbéèrè táwọn èèyàn máa ń béèrè jù lórí ìkànnì, wọ́n á béèrè pé ta ni àgbà nínú Aláàfin àti Ọọ̀ni. Mo wá ṣe ìwádìí mi ní ilé ìtẹ́ pé nǹkan tí mo rí yóò sì yà yín lẹ́nu lọ́pọ̀lọpọ̀, torí mo lè fi gbogbo ẹnu sọ fún yín pé nǹkan tí mo rí kò sẹ́ni tó rí bẹ́ẹ̀ rí. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú pé bàbá àtọmọ òun ni Aláàfin àti Ọọ̀ni jẹ́, ní ilé tí mo dẹ̀ lè sọ fún yín pé kò séèyàn kankan tó máa ń compare wọn, tó máa ń fi wọ́n díra wọn títí di ọdún 1953. Kí ló wá ṣẹlẹ̀ ní ọdún 1953? Ẹ káàbọ̀ sórí Abinibi, orúkọ tèmi ni Adetona. Tó bá sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí àṣà, ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀. A sì pè ní Abinibi. So tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín lọ́pọ̀lọpọ̀ ni, ẹ bá mi like fídíò yìí, ẹ subscribe, ẹ share fídíò yìí sínú community tẹ́ wà yẹn, so that YouTube máa lè máa promote àṣà àti ìṣe wa sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí. Mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín. Lórí nǹkan tí a sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí, mo ní ìwé méjì kan níbí. Eléyìí wọ́n pè ní The New Universal Library ní ìwé yìí. Orílẹ̀-èdè England náà ti tẹ àtẹ̀jáde ìwé yìí ní ọdún 1957. Mo dẹ̀ ní ìkan náà níbí. Wọ́n pè ní The History of the Yorubas by the Reverend Samuel Johnson ló ṣe lé. Wọ́n dẹ̀ ṣe àtẹ̀jáde rẹ̀ ní ọdún 1921 wọ́n ṣe àtẹ̀jáde ìwé yìí. Ṣé wá rí ìwé méjèèjì tó wà lọ́wọ́ mi yìí? Ìwé méjèèjì tó wà lọ́wọ́ mi, ó sọ wípé Aláàfin làgbà. Tí ẹ bá sì wo àwòrán tẹ́ ń wò ní ojú móhùnmáwòrán yìí, ẹ máa rí pé àtẹ̀jáde ìwé ìròyìn kan ni. Ní eléyìí tí wọ́n ti yànnàná sálárì tí àwọn ọba ń gbà látòrí first class ọba títí dé second class ọba. Tí ẹ bá sì wò, ẹ máa rí pé sálárì Aláàfin ó ju ti Ọọ̀ni lọ. As at 1938 ní nǹkan tí mo fi ń hàn yín. Ṣùgbọ́n mo wá fẹ́ kẹ́ ní sùúrù. Mo wá bira mi náà pé kí ló tó máa ń pe Ọọ̀ni ní Ọ̀nìrìṣà, tí wọ́n máa ń pe Aláàfin ní Aláàfin igbákejì òrìṣà. Ẹ má gbàgbé pé Ọọ̀ni ní bàbá, Aláàfin lọmọ, kódà ọmọ ọmọ l'Aláàfin. Ṣùgbọ́n tẹ́ bá gbà mí láyè láti wo fídíò ìtàn, nǹkan tí mo ń sọ yìí ó máa yé yín lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ nítorí a máa bẹ́ sínú ìtàn tó pọ̀ gidigidi. Ṣé wá rí mi tí fẹ́ kẹ́ George wípé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni báyìí kọ́ báyìí nítorí pé tó máa ń sọ̀rọ̀ pé history, àwa èèyàn tó máa ń gbàgbé pé history ní time, history ní duration, ìgbà àti àkókò wọn ní history. Fún àpẹẹrẹ, ọmọ kékeré tá bá sọ fún pé Odùduwà bàbá Yorùbá ni, ẹlòmíà tún sọ pé Awólọ́wọ̀ bàbá Yorùbá ni. Ṣé mọ̀ pé tí èèyàn bá fi táìmù sí méjèèjì, kò ní yé ọmọ yẹn dáadáa wípé ọ̀tọ̀ọ̀tọ̀, ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjì jọ jẹ́ bàbá Yorùbá. Ọmọ yẹn á máa rò pé bóyá bàbá méjì, kí ọmọ yẹn wá máa béèrè pé ta ni bàbá tó ní ráǹkì jù nínú Awólọ́wọ̀ àti Odùduwà. Báyìí náà ni nǹkan tí mo fẹ́ sọ nínú fídíò yìí, torí mo fẹ́ kí jẹ́ kẹ́ mọ̀ pé àwọn méjì ní ipa pàtàkì tó pọ̀ ní ilẹ̀ Yorùbá. Inú mi sì dùn wípé Ọ̀nìrìṣà wà ní coronation Aláàfin tó kọjá yìí, nítorí pé kí ni ẹbí ni wọ́n. Tẹ́ mo lè sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí, wọ́n kì í jà. Kò séèyàn kan tó máa ń béèrè pé ta làgbà láàrin bàbá àtọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ until 1953 ni àwọn èèyàn ṣètò bẹ̀rẹ̀. A máa sọ níwájú sí nínú fídíò yìí, ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ àwọn nǹkan kan tí mo fẹ́ ká mọ̀ kó tó di pé adé di 1953. Àpẹẹrẹ kan tún wà tí mo fẹ́ fi hàn yín. Tí ọmọ kan máa ń ka ìwé tó wá rí ibi tí wọ́n kọ sí pé capital city ní Lagos, kò ní mọ̀ pé ìgbà kan wà tí Èkó ti jẹ́ capital city orílẹ̀-èdè Nàìjíríà rí láti ọdún 1914 títí dé ọdún 1991 kó tó di pé wọ́n á múvẹ̀ lọ sí
Àbújá láti 1991 sí di mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. Ṣó ti yín báyìí? Bẹ́ẹ̀ náà ni mo fẹ́ ká ṣe wo Ilé Ifẹ̀ níbi tí Ọọ̀ni ti jẹ́ olórí. Ká sì wo Ọ̀yọ́ níbi tí Aláàfin ti jẹ́ olórí. Mo sì fẹ́ fi àkókò yìí sọ fún yín pé empire ní Ifẹ̀ náà tẹ́lẹ̀ láti nǹkan bíi 10th century títí di 15th century. Gbogbo nǹkan tí empire máa ń ní nígbà náà ní Ilé Ifẹ̀ ní. Tẹ́ bá wo máàpù yìí, àwọn ibi tí Ifẹ̀ máàpù yìí nípa sub-Sahara trade òní máàpù yìí. Mo dẹ̀ ti máa ń sọ̀rọ̀ nípa máàpù yìí lọ́pọ̀lọpọ̀ àti ìgbà tí àwọn òyìnbó tí wọ́n kọ́kọ́ wá sí ilẹ̀ adúláwọ̀, which is Vasco da Gama, ọmọkùnrin tí ẹ̀ ń wò yìí òní máàpù eléyìí sọ. And mo dẹ̀ lè sọ fún yín pé ní ìgbà náà ní ilẹ̀ adúláwọ̀, tẹ́ bá wo máàpù yìí dáadáa, ó sọ details nípa bí ilẹ̀ adúláwọ̀ ṣe ń bára wọn ṣe ìdúnàdúrà nílànà pàṣípààrọ̀ ní ìgbà náà. Kó wá tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bá Ọ̀yọ́ ṣe okòwò ní ìlànà pàṣípààrọ̀, Ifẹ̀ gangan ní almost gbogbo ilẹ̀ àgbáyé tẹ́ ń wò yìí, Ifẹ̀ gangan náà bá ṣe ìdúnàdúrà ní ìlànà pàṣípààrọ̀ ní ìgbà náà kó tó di 15th century, kó tó di pé Ọ̀yọ́ náà bẹ̀rẹ̀ sí ní agbára. Mo dẹ̀ fẹ́ fi àkókò yìí sọ fún yín pé ní orílẹ̀-èdè, ní gbogbo geographical area níbi tí a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, ìlú tó kọ́kọ́ lajú gbára òun ní Ifẹ̀. Òun dẹ̀ ní máàpù tẹ́ ń wò ní ojú screen yìí sọ. Ifẹ̀ ní ìlú tó kọ́kọ́ lajú gbára níbi tí a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà ní òde òní. Nǹkan tí ó jẹ́ kí àwọn ìlú tó kù lajú, pàápàá jùlọ àwọn ibi tí a mọ̀ sí northern part of Nigeria, ni pé kò sí bí àwọn ilẹ̀ adúláwọ̀ tí wọ́n bá Ifẹ̀ ṣe okòwò ìdúnàdúrà nígbà náà, kò sí bí wọ́n ṣe fẹ́ wá láti òkè báyìí sí Ifẹ̀ ní ìgbà náà tí wọ́n ní gba àwọn Sókótó nǹkan kọjá wá sí Ifẹ̀ ní ìgbà náà. So ibẹ̀ ló ti di pé wọ́n gba Sókótó kọjá, tó máa gba Sókótó kọjá tí wọ́n bá wọ́n kó nǹkan wá, tí wọ́n bá tún lọ wọ́n tún kó nǹkan míì lọ. Ibẹ̀ làwọn yẹn náà ti bẹ̀rẹ̀ sí pay attention pé kí ló ń ṣẹlẹ̀, kí ló ń ṣẹlẹ̀, kí ló ń ṣẹlẹ̀. Ó ti yé yín báyìí. So Ifẹ̀ ní ìlú tó kọ́kọ́ lajú gbára níbi tí a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Like I said, ọ̀kan gbòógì lára àwọn ìdí tí a fi mọ̀ pé Ifẹ̀ wípé empire ni, ó ní pé àwọn early Europeans yẹn, àwọn early explorers yẹn, wọ́n really lọ Ifẹ̀. Tẹ́ bá wo àwọn fídíò tí mo ṣe nígbà tí mo lọ sí Badagry àti Benin Republic, mo sọ̀rọ̀ nípa pé coastal towns nìkan, ibẹ̀ nìkan làwọn explorer, àwọn European explorer, early European explorer lè dé, nítorí pé ẹ̀fọn àti other diseases ń pa wọ́n tó máa wá sí inland. And then mọ̀ pé inland ní Ifẹ̀ wà, so wọ́n ráyè explore inland nígbà yẹn until 1800, which is 19th century. Ìgbà yẹn náà tó lè máa wọ inú, and ibì kan tí wọ́n ní choice than kí wọ́n lọ nígbà náà ní Ọ̀yọ́. Ìdí tí wọ́n dẹ̀ fi ní choice than kí wọ́n lọ ni pé ibẹ̀ ni military power wà. Àwọn náà ń control routes tí everybody ń gbà travel ní ìgbà yẹn. Kò síbi tẹ́ fẹ́ travel lọ tẹ́ ẹ̀ ní pàdé oníbodè Ọ̀yọ́. Mo sọ fún yín pé látìgbà náà láti ní oníbodè, la ní aṣọ́bodè, which is custom and immigration ní Ọ̀yọ́ tí ń control látìgbà yẹn. Not just the military pé bóyá jagunjagun nìkan, àwọn ọ̀làrí gbogbo wọn yẹn ni wọ́n ti ní gbogbo àwọn kìíní yẹn tó ń control routes, trade routes, and Sahara trade ti wà láti gbogbo ìgbà yẹn náà. So àwọn Europeans yẹn ò ráyè explore Ifẹ̀ rárá. The only place wọ́n ráyè explore òun ni Ọ̀yọ́. Torí ẹ̀ ni irú àwọn ìwé yìí tó wà lọ́wọ́ mi yìí, torí ẹ̀ lèmi nígbàgbọ́ pé wọ́n fi ráyè kọ́ wípé Ifẹ̀, pàápàá jùlọ ìwé méjèèjì tí mo sọ nínú fídíò yìí pé wọ́n kọ wípé Aláàfin òun ni ọ̀gá. And tẹ́ bá wo ìwé yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà nínú ìwé yìí nípa Ọ̀yọ́ ni. So tẹ́ bá sì wo àwọn eléyìí náà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kọ nínú ìwé yìí nípa Ọ̀yọ́ ni. Gbogbo àwọn ìwé tá a ti rí pátápátá tó jẹ́ bí over 200 years ago, ẹ máa rí pé nípa Ọ̀yọ́ ni wọ́n máa ń kọ ọ̀rọ̀ nípa rẹ̀, torí ibẹ̀ ni ó padà dán kí wọ́n dé ní ìgbà náà. And nǹkan tí wọ́n rí òun ni pé Ọ̀yọ́ ni superior town
ní ìgbà náà. And tẹ́ bá dẹ̀ wo bí àwọn òyìnbó ṣe pín ilẹ̀ adúláwọ̀, ẹ máa rí pé ìlú tó bá ń ṣe ìṣàkóso ibì kan òun náà máa ń fún ní ọ̀gá. Fún àpẹẹrẹ, tẹ́ bá wo àwọn sàbẹ̀ àwọn pópó ní orílẹ̀-èdè Benin Republic, ẹ máa mọ̀ pé inú Ọ̀yọ́ ilé ni gbogbo wọn ti migrate lọ sí gbogbo àwọn ibi tí mo sọ yẹn. Ṣùgbọ́n ní ìgbà tí àwọn òyìnbó fẹ́ pín ìlú, wọn pín wọn mọ́ under Ọ̀yọ́ àbí wọn pín wọn mọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n pín wọn sí orílẹ̀-èdè Benin Republic nítorí pé Ìdàòmẹ̀ ló ń ṣe ìṣàkóso àwọn ọbẹ̀ yẹn nígbà tí Ọ̀yọ́ ilé fẹ́ tú. Ẹ jẹ́ ká padà sínú fídíò náà. New research ni àwọn èèyàn wá láti orígun mẹ́rin àgbáyé láti wá kọ́ nǹkan nílé Ifẹ̀. Kódà ìwádìí kan fi yé mi pé Ilé Ifẹ̀ ti ń ṣe gíláàsì láti 10th century. Àbí kí náà fi ń ṣe? Níbo náà ti ń lo kíní? Níbo mìíràn wo náà ti ń lo kíní lórílẹ̀-èdè àgbáyé? Mo dẹ̀ lè sọ fún mi gíláàsì wọn fi ń ṣe kíní. Ilé Ifẹ̀ sì ti ń ṣe gíláàsì láti 10th century. Ẹ jẹ́ kí wọ́n fast forward sí 15th, 16th century. Kí ló ń fáwọn bàbá wa? Tó fi ń gẹrú? So mirror yìí kò níye ẹrú, ó depend bí wọ́n bá ṣe ṣe business pẹ̀lú àwọn òyìnbó yẹn nígbà yẹn. Ceramic bowl yìí ẹrú 10, ìbọn ṣakabula yìí ẹrú 40. Dígí, kí ló fi ń ṣe dígí? Glass tí Ilé Ifẹ̀ ti ń ṣe. Kí ló fà? Aṣọ àṣàyàn nù ní. Aṣọ àṣàyàn nù. Òun ló fà tẹ́ pé nǹkan tá a ní, òun náà wá tún fi gba nǹkan tó ṣe kókó wọ́n sì gbà lọ́wọ́ wa. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ kọ́ là ń lọ lẹ́yìn. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́yìn ni ọ̀rọ̀ Alaafin àti Ooni. Ṣé rí láàrin 10th century sí 15th century, mo lè sọ fún yín pé àwọn èèyàn akọ̀ kúrò ní Ifẹ̀, wọ́n lè lọ tẹ̀lú síbì kan ni. Ìgbọ́n tó àwọn bàbá ńlá bàbá wa mọ̀ nìyẹn. Wọ́n akọ̀ kúrò bóyá Ilé Ifẹ̀ ti sún wọn àbí ìró ti pọ̀ jù ní Ilé Ifẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ìgbà térò pọ̀ ní Èkó ni wọ́n mú capital city kúrò l'Èkó lọ gbé lọ sí Àbújá. Ní ìgbà náà torí pé Ilé Ifẹ̀ dàbí Èkó, ìró ti ń pọ̀ jù. Tó bá yá wọ́n ń sún àwọn èèyàn kàn kúrò bẹ́ẹ̀, wọ́n á migrate lọ síbòmí, wọ́n á lọ settle down síbẹ̀. Báyìí ló ṣe rí gbà náà láìsí wàhálà, láìsí nǹkan. Ṣùgbọ́n nígbà tó di bí 15th century, ó di pé àwọn ibi táwọn èèyàn ti lọ settle down sí yẹn, nǹkan tó ń lọ ní ìgbà náà láti bóyá Europe ní o, pàápàá jùlọ ní Europe ní ìgbà náà, ó ní pé expansion ló ń lọ nígbà náà, Europe ń wálẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé ayé nígbà náà ni mo sọ fún yín. Europe ń wálẹ̀, wọ́n ń wá bọ́lí fẹ́ gba ilẹ̀ kiri as at 15th century. Bẹ́ẹ̀ náà ló ṣe wà nílẹ̀ adúláwọ̀ náà. Oríṣiríṣi empires náà ló wà nígbà náà tí wọ́n fẹ́ gba ilẹ̀. Ẹ sì mọ̀, tó máa sọ̀rọ̀ pé èèyàn fẹ́ gba ilẹ̀, bí Ilé Ifẹ̀ ṣe lágbára tó nígbà náà, Ilé Ifẹ̀ wà lójú gbogbo wọn pátápátá. And mo lè sọ fún yín pé láàárín 15th century yẹn náà tí gbogbo nǹkan ń lọ bó ṣe ń lọ bó yẹn sọ fún yín, òun ni Ọ̀yọ́ dìde as a military camp fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ta ló wá gbọ́ Ọ̀yọ́ dìde? Òun ni ọmọ Odùduwà tí ń ṣe Ọ̀rànmíyàn. Wọ́n sì tí kò sẹ́ni tó máa ń sọ lately kò ní pé àwọn èèyàn ti dàyẹ́ pé jagunjagun Ọ̀rànmíyàn is a soldier. Jagunjagun ni Ọ̀rànmíyàn. And Ọ̀yọ́, wọ́n dá Ọ̀yọ́ was created láti prevent àwọn northern caliphate ní ilẹ̀ Yorùbá. Ló wọ́n dá, because ẹ wo geographical location Ọ̀yọ́ ní gangan. Ẹ máa rí pé next sí northern part of èyí tá a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, south west ní òde òní ní ibẹ̀ wà. Ìwádìí tèmi ni mo sọ fún yín yìí o, kò ń ṣe nǹkan tí èèyàn kan ti kọ àbí nǹkan kan. Ìwádìí tèmi ni mo sọ fún yín nílé tí mo ní ẹ̀rí fún, ṣùgbọ́n ẹ jẹ́ ká fi mọ bí a ti ṣe ń sọ yìí. Báyìí láti àárín 15th century yìí títí di bí 18th century,
Ọ̀yọ́ ní agbára débi téèyàn ní agbára dé torí military power wọn kò sí irú ẹ̀ ní West Africa ní ìgbà náà. Mo sì ṣe fídíò kan sẹ́yìn wípé ṣé oppressor ni Ọ̀yọ́ ni àbí protector. Ilé tí mo sọ pé ìgbàgbọ́ tèmi ní pé protector ní Ọ̀yọ́ empire jẹ́ sí ilẹ̀ Yorùbá because tó máa sọ̀rọ̀ pé Ọ̀yọ́ empire is a nation. Ọ̀yọ́ ilé ní capital Ọ̀yọ́ empire. Ní ilé tí mo lè sọ pé Ọ̀yọ́ ní capital ilẹ̀ Yorùbá ní ìgbà náà. Nígbà yẹn tí wọ́n ti mọ̀ pé láàrin 10th century dé 15th century Ifẹ̀ ló lágbára. And láàrin 15th century sí di late 19th century Ọ̀yọ́ ló lágbára, which is Ọ̀ọ̀ni lágbára láàrin 10th century títí di 15th century. Alaafin lágbára láti 15th century títí di 19th century. Ṣùgbọ́n wọ́n fẹ́ sọ fún yín pé àwọn méjèèjì nípa ribiribi tó ń kó ní ilẹ̀ Yorùbá ní gbogbo ìgbà yìí. Mo sì fẹ́ sọ fún yín pé kò séèyàn kankan tó máa ń béèrè pé ta làgbà nínú àwọn méjèèjì ó tó di November 22, 1953 níbi tí arákùnrin kan tí a mọ̀ sí olóṣèlú àti agbẹjọ́rò tó ti ní ìjà pẹ̀lú Aláàfin ìgbà náà tí a mọ̀ sí Aláàfin Adéyẹmí kejì níbi tí àwọn méjèèjì ní gbọ́nmi sí omi òtó tí Aláàfin sì sọ fún Bọ̀dé Thomas wípé ó máa gbó lọ tí Bọ̀dé Thomas sì gbó láti November 22, 1953 di ìjọ́ kejì tí ó ń ṣe November 23, 1953 tó sì kú ní ìjọ náà. Lẹ́yìn ìgbà yìí oríṣiríṣi òṣèlú wá bẹ̀rẹ̀. Lẹ́yìn òṣèlú yìí ló wá di pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí béèrè ṣẹ́rí mi ò lè dive in dáadáa nínú fídíò yìí mi ò sọ dáadáa mo má dẹ̀ pa òfin mi ì lè tẹnu bọ̀ ọ̀rọ̀ yẹn dáadáa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ lọ ṣe ìwádìí yín dáadáa ni so kò ń ṣe gbogbo ọ̀rọ̀ yẹn kan lásán yẹn ó pọ̀ níbẹ̀ lọ ṣùgbọ́n lọ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé oríṣiríṣi òṣèlú ó bẹ̀rẹ̀ ní ìgbà náà. Òṣèlú ìlú wá jẹ́ káwọn ẹ máa bèèrè láti ìgbà náà pé ta làgbà nínú Aláàfin àti Ọ̀ọ̀ni. Mo sì fẹ́ pé kẹ́ má bàa pé ẹbí ni wọ́n. Àwọn nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé ní ìgbà náà ni wọ́n á gbé ọ̀rọ̀ kan jáde. Ọ̀rọ̀ náà wá sọ pé Ọ̀ọ̀ni ó ní spiritual father fún ilẹ̀ Yorùbá. Aláàfin ní political father fún ilẹ̀ Yorùbá. Báwọn ti ṣe rí nìyẹn ṣùgbọ́n ìwádìí tèmi nǹkan tó sọ kọ́ nìyẹn. Mo á ṣe ìwádìí iṣẹ́ wọn mẹ́rin sí ilẹ̀ Yorùbá eléyìí ló máa jẹ́ kó yé wa lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ iṣẹ́ mẹ́rin tí Ọ̀ọ̀ni máa ń ṣe ní ilẹ̀ Yorùbá. Alákọ̀ọ́kọ́ òun ni nǹkan tí àwọn olóṣèlú yìí tí wọ́n claim ní ìgbà náà wípé Ọ̀ọ̀ni is the spiritual father fún ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ sì ló ṣe rí torí mo ka ìwé kan tó sọ wípé Ọ̀ọ̀ni máa ń súre fún ilẹ̀ Yorùbá láràárọ̀ fún omi àlàáfíà ilẹ̀ Yorùbá. Ọ̀ọ̀ni ní máa ń súre. So Ọ̀ọ̀ni ló wá ń súre fún gbogbo èèyàn gbọ́dọ̀ máa súre fún Ọ̀ọ̀ni. Ọ̀ọ̀ni ló máa dá èrè padà fún gbogbo èèyàn. So mo nígbàgbọ́ pé spiritual father ni Ọ̀ọ̀ni jẹ́ sí ilẹ̀ Yorùbá lóòótọ́. Ẹlẹ́ẹ̀kejì Ọ̀ọ̀ni ní alákòóso àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ọ̀ọ̀ni wà lára àwọn tí wọ́n gbọ́dọ̀ jẹ́ kí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá má parẹ́ rárá torí bẹ́ẹ̀ lórí ọ̀run. Ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì. Ẹ máa gbọ́ ẹlẹ́ẹ̀kẹta Ọ̀ọ̀ni ní unifier of Yorùbá land àbí Yorùbá kingdom dẹni. Ọ̀ọ̀ni ní unifier of Yorùbá kingdom nílé tó jẹ́ pé tíjà bá ṣẹlẹ̀ láàrin ìlú kan sí ìlú kejì tí má dórí Aláàfin ọ̀rọ̀ yìí máa yé yín dáadáa. Tíjà bá ṣẹlẹ̀ láàrin ìlú kan sí ìlú kejì ẹ̀tọ́ Ọ̀ọ̀ni òun ni wípé kí wọ́n pẹ̀tù sí ìjà tó wà láàrin ìlú kan sí ìkejì. Ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ iṣẹ́ Ọ̀ọ̀ni ní ilẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ iṣẹ́ Ọ̀ọ̀ni ní ilẹ̀ Yorùbá òun náà ni mo sọ níbẹ̀rẹ̀ fídíò tó máa ní Ọ̀ọ̀ni rìṣà.
Ọ̀ọ̀ni jẹ́ bí ẹ mọ̀ pé òrìṣà àwọn tí ò kí ń ṣe ìṣẹ̀ṣe máa ń nígbàgbọ́ pé àwọn òrìṣà yẹn máa ń nígbàgbọ́ pé Ọlọ́run ni wọ́n, pé gods ni wọ́n. Rárá, òrìṣà ò kí ń ṣe gods ní ilẹ̀ Yorùbá. They are just intermediary láàrin àwọn ènìyàn àti Elédùmarè. Kí ni Yorùbá, kí ni ìtumọ̀ God ní Yorùbá? Olódùmarè tàbí Ọlọ́run ní ilé tó túmọ̀ sí ẹni tó ní ọ̀run. Ó ní ìtumọ̀ Olódùmarè. Ó ní ìtumọ̀ Olódùmarè ní English. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run tàbí Olódùmarè ó ní ìtumọ̀ God ní Yorùbá. So Ọ̀ọ̀ni jẹ́ intermediary torí pé òòṣà lòun náà. Ọ̀ọ̀ni jẹ́ ipasẹ̀ láàrin àwa ènìyàn sí àwọn òrìṣà. Ẹ jẹ́ kí n explain ẹ̀ fún yín bí gods. Ẹ jẹ́ kí n ṣàsọ àwọn òrìṣà gods àbí deity lẹ́yìn dẹ̀ mọ̀ sí. Ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ yẹn. Àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan mẹ́rin tí mo ṣàwárí tí ó jẹ́ iṣẹ́ Ọ̀ọ̀ni fún ilẹ̀ Yorùbá. Okay. Ẹ jẹ́ ká bọ́ sórí iṣẹ́ Aláàfin mẹ́rin tí mo mọ̀ sí ilẹ̀ Yorùbá. Ẹ máa wá rí pé ìkan kò lè ṣe láìsí kejì. Ṣùgbọ́n ká tó wá bọ́ síbẹ̀, ẹ jẹ́ ká gbọ́ ohun táwọn ogun fẹnu ara wọn sọ nínú interview kan tí wọ́n ṣe fún wọn. Honestly, in fairness, I'm just a very objective person. I am a student of history. I love history so much. That has actually helped me. They don't used to see Ooni of Ife. The first time people will see Ooni of Ife was in 1903, when Ooni left the palace and the entire Yoruba kings had to give him that respect, and they all left their palaces. They left, actually to be specific, February 28, 1903. There's a gazette to that effect. They had to call on Ooni that, look, there is a problem between the Remos and the Jebus, the Elekbes and the Akaribo. They were fighting, killing themselves, that you, as the spiritual head, you need to come. Ṣètùwárí nǹkan tí mo sọ báyìí. Alákọ̀ọ́kọ́ iṣẹ́ Aláàfin. Aláàfin ni military leader. Aláàfin ni military leader tó jẹ́ pé Aláàfin ló ń dáàbò bo ibi tí a mọ̀ sí Ọ̀yọ́ Empire. Ilẹ̀ Yorùbá náà ń pè ní Ọ̀yọ́ Empire. Aláàfin ni máa ń ṣẹ́gun, ló máa ń ṣẹ́ ogun. Aláàfin ni ó máa ń expand the territory and ló dẹ̀ máa ń protect the territory ilẹ̀ Yorùbá. So Aláàfin ló jẹ́ kí ìran Yorùbá dé Togo, òun ló jẹ́ kí ìran Yorùbá dé Ghana. Bẹ́ẹ̀ bá dé Ghana lénìí tó máa fẹ́ kí yín pé ẹ káàbọ̀ wá ní Akwaba. Ṣé kì í ṣe káàbọ̀ náà nìyẹn ni? Ẹ káàbọ̀ ni. And tẹ́ bá tún dé Sierra Leone, àwọn ìran Yorùbá tó ń pè ní Sierra Leone wọ́n máa ń pè wọ́n ní Aku nílé tàbí Oku. A máa yànnàná ọ̀rọ̀ yẹn náà dáadáa nínú another episode. Eléyìí ni ìtumọ̀ eléyìí ni pé Aku tàbí Oku. Eléyìí wọ́n yọ́nú ọ̀rọ̀ tí a mọ̀ sí tí Yorùbá máa fi ń kí ni wípé Aku ojúmọ́ tàbí Oku ojúmọ́, Aku ewu ọmọ tàbí Oku ewu ọmọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé Aku yẹn náà kọ́ ló wá di Akwaba ní orílẹ̀-èdè Ghana? Ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ yẹn kọ́ ni à ń lọ lénìí. Duty ẹlẹ́ẹ̀kejì Aláàfin sí ilẹ̀ Yorùbá. Aláàfin ni diplomat ní ilẹ̀ Yorùbá àti other kingdoms. Tí àwọn other kingdoms bá ní nǹkan kan bá ìran Yorùbá ṣe, Aláàfin ni wọ́n á lọ rí. Aláàfin ló wà ní ìdí kẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú other kingdoms. Nítorí ní ìgbà náà Ọ̀ọ̀ni jáde. But who are the people that are at the forefront? Alaafin, a warrior, never lost a war. That's Oromiyan. We all know the story. So we all must come together. It's like saying in the history of Yoruba, you are not going to talk about the Ijebus, come on, or you are not going to talk about the Egbas or the Ekitis. They all played pivotal role one way or the other. So it's very important to give honor to whom honor is due. So that's what I'm doing. They have more experience than I even do because they've been there long before me. So I have so much to learn from them. Ṣé ti rí báyìí? Ẹ jẹ́ ká wá sọ nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ duty Aláàfin. Ṣùgbọ́n ká tó sọ nǹkan ẹlẹ́ẹ̀kẹta yìí, mo fẹ́ kẹ́ notice pé mo sọ lẹ́ẹ̀kan
nígbà tí mò ń sọ duty Ọọ̀ni wípé Ọọ̀ni ló máa ń pẹ̀tù sí jà ṣé wọn pé Aláàfin ni ó lọ ọjà nígbà míì sì rèé ìjà máa ń wáyé láàrin àwọn ìlú kan tàbí ìkejì ṣùgbọ́n tí ìjà náà bá wáyé ta ló máa lọ pẹ̀tù sí Ọọ̀ni of Ifẹ̀ ṣe ti rí wáyé ṣe rí pé kan ò lè ṣiṣẹ́ láìsí kejì ó jẹ́ méjì so ẹ jẹ́ ká wá sọ nǹkan ẹlẹ́kẹta tó jẹ́ duty Aláàfin duty ẹlẹ́kẹta ni pé Aláàfin ni cultural icon ní ilẹ̀ Yorùbá bóyá bí ẹ mọ̀ pé Aláàfin àwọn kan nígbàgbọ́ pé Aláàfin àti Ṣàngó ni wọ́n nǹkan ẹlẹ́kẹrin tí Aláàfin tó jẹ́ iṣẹ́ Aláàfin sí ìran Yorùbá ó ní pé law enforcement Aláàfin ni mo ń pàṣẹ ní ilẹ̀ Yorùbá tẹ́ bá sì wo àwọn position kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé títí dìsìn àwọn oyè kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé títí dìsìn Aláàfin nìkan ló lè fi àwọn oyè náà jẹ ẹ wo bí ọba Ìbàdàn ní ìsìta mọ̀ sí Olúbàdàn of Ìbàdàn Aláàfin ló upgrade baálẹ̀ Ìbàdàn baálẹ̀ ní Ìbàdàn máa ń jẹ Aláàfin ló upgrade láti baálẹ̀ sí ọba tí a mọ̀ sí Olúbàdàn of Ìbàdàn land títí di òní ara àwọn duties Aláàfin nìyẹn bí Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin nìkan ló lè fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so administrative iṣẹ́ Aláàfin ni mo ń ṣe mo tún wá rí pé ó dàbí pé a ti yànnàná àwọn iṣẹ́ mẹ́rin tí àwọn méjèèjì máa ń ṣe ní èrò tèmi tí mo rò pé a lè sọ pé báyìí eléyìí ló dàgbà jù tàbí eléyìí ló kéré jù tẹ́ bá sì wò dáadáa àwọn méjèèjì gbọ́dọ̀ máa fi ọwọ́ wẹ ọwọ́ òun ni so tá bá wà ní orí ẹ̀rọ ayélujára tá bẹ̀rẹ̀ sí sọ pé eléyìí ló dàgbà jù eléyìí ló dàgbà jù eléyìí ló dàgbà jù sí ìran Yorùbá bí ìgbà tí à ń domi àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú ni torí iṣẹ́ àwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ní kúkúrú èdè mo lè sọ fún yín pé Ọọ̀ni jẹ́ spiritual and cultural leader nígbà tí Aláàfin focus lórí governance and leadership nǹkan tí ìwádìí tèmi tó sọ fún mi ní eléyìí àti wípé mo fẹ́ pe àkíyèsí wa pé ká máa wá compare àwọn méjèèjì síra wọn ó dàbí ìgbà tá à ń béèrè pé nínú Rashidi Yekini àti Peter Rufai ta ló mọ bọ́ọ̀ gbá jù. One is a goal scorer and the other one is a goal stopper. Bí mo ṣe lè fi àkàwé àwọn méjèèjì sọ nìyẹn torí èmi rí Aláàfin as a military leader mo dẹ̀ rí Ọọ̀ni as a spiritual leader ṣùgbọ́n tí máa fẹ́ lo political terms màá rí Ọọ̀ni as civilian leader mo dẹ̀ máa rí Aláàfin as a military leader that's just it because leadership skill làwọn méjèèjì ó balance and without ìkan ìkejì ò lè exist without ìkejì alákọ̀ọ́kọ́ kò lè balance so bẹ́ẹ̀mi ṣe rí ọ̀rọ̀ àwọn méjèèjì nìyẹn so tèmi bá fẹ́ sọ fún yín màá sọ fún yín pé kò yẹ ká máa bára wa sọ ọ̀rọ̀ ẹ̀ ká máa bára wa fa ọ̀rọ̀ ẹ̀ ó ní pé ìlú tó kọ́kọ́ lajú lórílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ Ifẹ̀ ìlú tó jẹ́ kí ilẹ̀ Yorùbá fẹ̀ ju bí ó ti ṣe wà lọ tó sì ń dáàbò bo gbogbo ilẹ̀ Yorùbá ó jẹ́ Ọ̀yọ́ ní ìgbà tí Ọ̀yọ́ tú Ìbàdàn gba agbára yẹn ní ọwọ́ rẹ̀ Ìbàdàn gba military power yẹn lọ́wọ́ ẹ̀ and mo dẹ̀ lè sọ fún yín pé lẹ́nìí economic power wà lọ́wọ́ Lagos State lọ́wọ́ Èkó so mi mọ reason ó lè dọ̀la kó jẹ́ pé bóyá Ògùn ní agbára máa wà lọ́wọ́ ẹ̀ kó tún dọ̀túnla kó jẹ́ pé bóyá Èkìtì tàbí Oǹdó tàbí Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti yẹn so àárín wa náà ṣe ní kíní wà ẹ má yẹ ká máa bára wa jà lórí ẹ̀ mo lérò pé ẹ ti kọ́ nǹkan kan àbí ìkejì nínú research mi nípa Aláàfin of Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀
so kò ní jù báyìí lọ lé ní orúkọ tèmi ní Ìjọ Adetona. Mo dẹ̀ fẹ́ fi àkókò ìsọfún yín pé tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rè lórí ìkànnì ẹ bá mi subscribe. Fídíò mi tí mo fẹ́ kẹ́ wò òun ló ń jáde lójú screen nìyẹn, ẹ click ẹ̀. Ọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá náà ni tó ṣe kókó tó ṣe pàtàkì sí wa, òun ni mo fẹ́ kẹ́ wò. Ọ̀rọ̀ nípa Ọ̀yọ́ empire náà ni òun náà ló ń jáde, ẹ click ẹ̀ wò. Ǹjẹ́ kó tó dìgbà míì ẹ má gbàgbé láti bá mi like fídíò yìí, ẹ subscribe, ẹ like ẹ. Yorùbá pọ́nbélé ni wá lápá bí a máa ń ra wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá kó má bàa parun la fi dá ìkànnì sílẹ̀, a sì pè ní Abinibi. Ǹjẹ́ kó tó dìgbà míì ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.